bó bá tó bí ọjọ́ méjì mẹ́ta tá a ti ríra wa ẹkú àti náà là á kíra ẹni mú kí gbogbo yín bíkíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi ní dédé àkókò yìí. ẹ̀kẹ́ ni mi ò máa dúró fọ́tílé ọtísálẹ̀ ni mi ò máa rẹ̀rù mọ́sọ̀ ayẹyẹ yín nìyí ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ọmọ yẹdòyẹdò eyín tó fún pin bí ẹ̀gbọ̀n owó nìyí ọmọ yẹnuyẹnu ṣẹ́ gbàgbé àjẹkúláyé látọwọ́ Oyètúndé Awóyẹlé àjẹkúláyé látọwọ́ Oyètúndé Awóyẹlé orí kọkànlá láti tẹ̀ síwájú àkọlé tí mbẹ́mbẹ́ ojú olè rèé ẹ̀rọ ojú olè ẹ̀ ò mú tìrẹ́kẹ́ ẹ̀rọ ojú olè ẹ̀ ò mú. ẹ má gbàgbé àlọ́ àti àrọwà tí mo fi síwájú pété bá ìpolówó ọjà pàdé ní ìkànnì yìí àti ìkànnì Awíkonko tó kù ẹ má skip kúrò lórí ẹ má fò kúrò lórí ẹ kó lè jàǹfààní àti kóríyá fún mi bóyá lónìí tàbí lọ́la ẹ já wá nǹkan fìdílé ká wá àpèrè fìdítẹ̀ kájọ gbádùn ìwé yìí síwájú sí i. ọjọ́ tí Àlàní gbaṣọ ẹ̀wọ̀n ojú rẹ̀ rí mọ̀ bo inú yàrá Sókótó kan báyìí tí ọ̀gbà ju èèyàn mẹ́rin ni wọ́n kó ẹlẹ́wọ̀n 22 sí ibùsùn mẹ́rin ló wà nínú yàrá yìí kò tí ì sí àtẹ́lẹ̀ kankan lórí àwọn ibùsùn náà ju bìlànkẹ́ẹ̀tì ìjáwèrè kọ̀ọ̀kan lọ kò sẹ́ni tó lè sùn nínú yàrá náà bí èèyàn ti sùn ìjókòólẹ̀ ni ogúnlọ́gọ̀ máa ń sùn kò sáàyè àti dùbúlẹ̀ rárá nínú àwọn ibùsùn nínú yàrá yìí. Balógun ẹlẹ́wọ̀n ń sùn lórí ọ̀gán àtẹ̀lé rẹ̀ ń sùn ọ̀gán àwọn ẹlẹ́wọ̀n 20 yòókù ní pín ibùsùn 2 yòókù sùn ní mọ̀kànmọ̀kàn. Balógun ẹlẹ́wọ̀n ní ojúlé ẹ̀wọ̀n kọ̀ọ̀kan ní ẹlẹ́wọ̀n tó ti gíran ojúlé ẹ̀wọ̀n kọ̀ọ̀kan ló sì ní balógun tiẹ̀ balógun kan sì wà fún gbogbo àwọn ẹlẹ́wọ̀n ibẹ̀ pátápátá kì í sí àwọn alákòóso wọn ló yan balógun wọ̀nyí fún gbogbogbò tàbí fún ojúlé ẹ̀wọ̀n kọ̀ọ̀kan àwọn ẹlẹ́wọ̀n fúnra wọn ni wọ́n fira wọn joyè yìí àwọn apẹ́lẹ́wọ̀n ni wọ́n máa ń sọra wọn di balógun ẹlòmíràn ti wà níbẹ̀ fógún ọdún ó lè jẹ́ pé àwọn gbére ni wọ́n dá ó sì ti sọ ẹgbẹ̀wọ̀n di ilé rẹ̀ ikú ló kù tí ń retí òun ni balógun ohun tí balógun bá sọ láàrin ẹlẹ́wọ̀n tí wọ́n jọ ń gbé lábẹ́gẹ́ kò sẹ́ni tí bá dí yéméyémé dùn mí kò sẹ́lẹ́wọ̀n tó lórí méjì tó lè fòdé kan ibùsùn tí balógun bá yàn fúnra rẹ̀ tàbí kí ó tilẹ̀ jókòó lé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní gbàgbé ọjọ́ náà láéláé bí ẹlẹ́wọ̀n kankan bá sì ti ṣẹ̀ṣẹ̀ dé sí ojúlé ẹ̀wọ̀n kan balógun ẹlẹ́wọ̀n tí wọ́n fi wọ̀ sí á ní kí wọ́n mú wá síwájú òun àwọn ọlọ́pàá wọ́n ní ọlọ́pàá láàrin wọn wọ́n á sì mú wá síwájú rẹ̀ balógun á dúró gẹ́gẹ́ bí adájọ́ ẹlẹ́wọ̀n tó ṣẹ̀ṣẹ̀ dé ni yóò jẹ́ ẹjọ́ akọ̀wé kóòtù wọn ni yóò ka ẹ̀sùn tí wọ́n fi kan ẹlẹ́wọ̀n náà akọ̀wé á ti béèrè n tó gbé ẹlẹ́wọ̀n náà dé ẹ̀wọ̀n a lè rí ọ̀kan nínú àwọn ẹlẹ́wọ̀n náà tí yóò jáde síta gẹ́gẹ́ bí agbẹjọ́rò ẹlẹ́wọ̀n tuntun yìí bẹ́ẹ̀ ni ẹnìkan wà gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba ìyẹn ni wọ́n á ti gbé ẹjọ́ ẹlẹ́wọ̀n yẹ̀wò láàrin ara wọn nínú ìgbẹ́jọ́ yìí ni wọ́n á ti mọ kólẹ̀kólẹ̀ ohun tó gbé ẹlẹ́wọ̀n náà dé ọgbà ẹ̀wọ̀n wọ́n á mọ bó ṣe rojọ́ ní ilé ẹjọ́ gidi kí wọ́n tó dá lẹ́jọ́ ẹ̀wọ̀n wọ́n á sì mọ bóyá ẹlẹ́wọ̀n náà dá sásá àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹlẹ́wọ̀n á máa fìyà jẹ ẹni tí ọba torí nǹkan kékeré wẹ̀wọ̀n wọ́n á máa torí bẹ́ẹ̀ fìyà jẹ ẹlẹ́wọ̀n míì tí yóò fẹ́ dákú gbogbo ẹjọ́ ẹlẹ́wọ̀n tó bá ẹsẹ̀ débi báyìí ni wọ́n máa ń tún dá láàrin ara wọn balógun ojúlé ẹ̀wọ̀n tọ́wọ̀ sí á sì dá ẹjọ́ náà wọ́n á sì fún un ní sẹ̀ríà tiwọn ńgbà tí Àlàbí wọlé sí ojúlé ẹ̀wọ̀n tí wọ́n fi wọ̀ sí wọ́n sì ti ilẹ̀kùn irin ojúlé náà àwọn tó bá níbẹ̀ kọ́kọ́ hóyè wọ́n sì ń fìyà jẹ bí wọ́n ti ń gbá lójú ni wọ́n ń gbá lẹ́nu ẹlòmíràn afọwọ́ fà á ní ṣòkòtò ẹlòmíràn gbá a níkòó bẹ́ẹ̀ larẹ́ lòmíì tó ń fa irun orí rẹ̀ tu kò yí Àlàní ohun tó ń ṣe tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ fún òun ṣùgbọ́n ńgbà tó yá ó rí i pé gbogbo ẹlẹ́wọ̀n tó ẹ̀ṣẹ̀ dé ni wọ́n máa ń jẹrú ìyà bẹ́ẹ̀ Àlàní wárìrì ó bẹ̀bẹ̀ títí ńgbà tí àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí fìyà jẹ báyìí tán èyí tó dúró bí ọlọ́pàá nínú wọn lọ síwájú balógun ó bẹ́rí fún un ó sì wí fún un pé wọ́n ti mú ọ̀daràn kan wà ní àwọn
kì í kúkú ṣe pé balógun náà ò rí tẹ́lẹ̀, ṣùgbọ́n wọ́n ń tẹ̀lé àṣà wọn ni. Balógun yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ráímì, ṣùgbọ́n tí wọ́n ń pè é ní Kúndí Ìjàngbọ̀n. Ó kì látòrí dé ẹsẹ̀ ni. Ó ní kí wọ́n mú ọ̀daràn náà wá síwájú òun fún ìdájọ́. Akọ̀wé pé ẹ̀sùn tí wọ́n fi kan Àlàní. Adájọ́ Kúndí ó béèrè lọ́wọ́ Àlàní pé ṣé ó jẹ̀bi tàbí ó jẹ̀bi. Àlàní ní òun jẹ̀bi. Àṣé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí kì í fẹ́ kẹ́nìkan kan sọ pé òun jẹ̀bi. Bí wọ́n bá bi nírú ìbéèrè báyìí, ẹsẹ̀kẹsẹ̀ ládájọ́ ní kí wọ́n kọ́kọ́ fìyà jẹ ẹ́ ná nítorí pé kò jáfáfá rárá. Bó ti wí bẹ́ẹ̀, bó ti wù kéèyàn jẹ̀bi tó, wọ́n á fẹ́ kó ṣàríyànjiyàn pé òun ò jẹ̀bi, kó sì wí àwíjàre tó yẹ gẹ́gẹ́ bí akọni. Wọ́n ní kí Àlàní káwọ́ rẹ̀ sókè kó dijú. Àlàní sì ṣe bẹ́ẹ̀. Bó ti ṣe bẹ́ẹ̀ tán ni Kúndí Ìjàngbọ̀n pé afìyàjẹni tí wọ́n ń pè ní ọ́dìlẹ̀. Òun máa ń sọ balógun kiri ni gẹ́gẹ́ bí ọ́dìlẹ̀ àwọn ọ̀gágun. Kódà sẹ̀ríà fún igi ńlá kan báyìí ni ọ́dìlẹ̀ mú tó sì ń lù ú mọ́ Àlàní lógòóró ẹ̀yìn àti ìbàdí. Àlàní fẹ́ kérora, ṣùgbọ́n wọ́n ní bọ́ bá kígbe sókè gbẹ́rẹ́. Ṣé ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n bá gbọ́ pípa làwọn pa kílò tó mọ́? Ṣé ajá kì í rorò kọ́mọ́ mọ́ lówó ẹ̀? Wọ́n bẹ̀rù ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n pátápátá gan-an ni. Láìpẹ́ wọ́n pàṣẹ fún un kí ó bọ́ aṣọ ẹ̀ kó sì wà ní òhò gidigbe. Wọ́n sì bẹ̀rẹ̀ sí fi nǹkan àṣírí rẹ̀ fà á káàkiri. Wọ́n ní kó máa ké pé òun torí obìnrin wẹ̀wọ̀n àti pé orí òun ọ̀dá. Ó ṣe báyìí fún bí ìṣẹ́jú 15. Èyí tí wọ́n ṣe káyìn fún lọ́jọ́ náà ni pé balógun tọ̀ sínú ìgò fún Àlàní pé kí Àlàní mọ̀. Wọ́n kọ́kọ́ bi Àlàní lérè pé kí ló wà nínú ìgò náà. Àlàní sì ní ìtọ̀ ní àfipò. Tí wọ́n gbá létí, Kúndí Ìjàngbọ̀n ní orí òun fín nítorí pé ó pe ọtí wáìnì tí òun gbé fún ní ìtọ̀. Ó béèrè pé irú ìyàwó ló yẹ kí wọ́n fi jẹ́ torí èyí. Àwọn kan ní kí wọ́n fún ní àsáró jẹ, ìgbọ̀nsẹ̀ èèyàn ni wọ́n ń pè ní àsáró. Àwọn kan ní kí wọ́n fún léwédú, igbó, kí wọ́n fún nígbó mu. Àwọn kan ní kí wọ́n gbá orí rẹ̀ mọ́ irin ilẹ̀kùn títí ẹ̀já fi jáde tí àwọn lọ́rùn. Gbogbo àbá tí wọ́n mú wá yìí dẹ́rù ba Àlàní púpọ̀ nítorí awí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni wọ́n ò sì lójú àánú rárá. Ìgbà tó fọlọ́run bẹ̀ wọ́n, ọ́dìlẹ̀ sọ fún un pé kó má fi Ọlọ́run bẹ Ọlọ́run o. Ó ní balógun àwọn ní Ọlọ́run àwọn nínú ọgbà ẹ̀wọ̀n. Tí àwọn bá wà lọ́gbà ẹ̀wọ̀n, nígbà ẹ̀yìn Kúndí Ìjàngbọ̀n ní kí wọ́n lu igi mọ́ parí ẹ̀rẹ̀kẹ́ ọ̀tún àti òsì rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. Lẹ́yìn èyí ó ẹ̀sẹ̀ wá mu ọtí wáìnì ìtọ̀ tí wọ́n gbé fún un. Nírọ̀lẹ́ ọjọ́ náà, wọ́n ní kí Àlàní lọ bá àwọn tó ń wá ń jẹ nílé ìdáná. Ẹ̀bà àti ọbẹ̀ olómi sóró pẹ̀lú ẹran bí orí èékánná ni wọ́n jẹ lálẹ́ ọjọ́ náà. Àwọn ẹlẹ́wọ̀n náà ló sì wá fúnra wọn. Kìkì omi lọ́bẹ̀ náà, epo inú rẹ̀ ò tiẹ̀ hàn rárá. Bẹ́ẹ̀ ni iyọ̀ ò sí nínú ọbẹ̀ náà. Ọbẹ̀ ilá ni wọ́n sè, ṣùgbọ́n èèyàn lè káyé kóró ilá tó wà nínú rẹ̀. Àwọn kóró wọ̀nyí sì ń wẹ̀ lọ nínú omi sóró. Ṣé oúnjẹ tí wọ́n fún ẹrú kó sàmọ́ ti kú ni? Kì í ṣe kó fi sanra. Ẹ̀bọ ọjọ́ náà kò yó wọn rárá. Bẹ́ẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ béèrè sí i. Mọ̀kànmọ̀kàn ní ṣe oúnjẹ wíwá. Ó ń kan àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí gẹ́gẹ́ ń ṣe ní àwo fífọ̀ lẹ́yìn tí wọ́n bá jẹun tán. Ṣùgbọ́n àwọn fẹ̀wọ̀n sí ilé ẹlẹ́wọ̀n tí wọ́n ti gíràn kì í bá wọn ṣe wàhálà. Fún odidi oṣù 3, Àlàní ló ń jẹ́ iṣẹ́ fún àwọn ẹlẹ́wọ̀n ojúlé tiẹ̀. Òun ló ń gbé ìgbẹ́ tí wọ́n bá yà nígbàkúùgbà nínú garawa tí ó máa ń wà ní orígun yàrá wọn. Àtìgbẹ́ o àtìtọ̀ wọ̀nyí a máa rùn sí wọn. Yàrá tí wọ́n tì wọ́n mọ́, ṣùgbọ́n wọn ò lè ṣe nǹkan kan sí i. Àlàní wà lára àwọn tí wọ́n ń jẹ tí wọ́n jẹ tí wọ́n sì gbé oúnjẹ náà fún àwọn ẹgbẹ́ wọn. Bẹ́ẹ̀ ni yóò sì tún bá wọn fọ̀wọ́ pẹ̀lú. Lọ́jọ́ kan Àlàní sunkún mọ́jú ni. Ìdí tó fi ń sunkún ni pé ó ro ìgbésí ayé rẹ̀ láti gbẹ̀yìn. Ó rántí ìdásọ fúnjó, ó rántí ìdáyà, ó rántí àyàngbèmí, ó rántí baálé abúlé alágbà, ó sì rántí
ẹjọ́ tí wọ́n dá níbẹ̀ lórí àkóbá. Ó rántí abúlé ológògó, ó rántí Báńgbélú àtìyàwó rẹ̀, ó rántí Àwọ̀lárí, ó rántí Ikúdàísí, ó rántí Ọdẹ́jídé, ó rántí Àtàndá, ó rántí Délé, ó rántí Adénìkẹ́, ó rántí Ọmọláyọ̀, ó rántí Adéwálé, ó rántí Àbẹ̀gbẹ́ Ẹlẹ́mu, ó rántí Dàda, ó rántí Ìsàdé, Bùkọ́lá àti Sọlá. Àlàní rántí Kẹ́múyẹ́ hòtẹ́ẹ̀lì, ó rántí ọjọ́ ìsílẹ̀ Adéwálé, ó rántí onírú ibi àríyá ọjọ́ ọ̀hún, ó sì rántí ọjọ́ tí wọ́n ṣílẹ̀kùn ẹ̀wọ̀n fún òun tí wọ́n sì dèrò ẹ̀wọ̀n. Lọ́rọ̀ kan sá, Àlàní rántí ayé tó jẹ, ó sì rántí ìyà náà. Ó ronú ọjọ́ tó fodidi adìẹ jẹun, ó rántí ọjọ́ tó mutí àmútakìtì, ó sì tún ro ìgbésí ayé ẹ̀ lẹ́wọ̀n níbi tí kò ti lè rìn falala, tí kò sì lè jẹun bó ti fẹ́ jẹ. Kì í kúkú ṣe pé àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí kì í jáde síta rárá. Àwọn ẹ̀ṣọ́ àwọn a máa kó wọn jáde sígboro lọ ṣiṣẹ́. Ìgbà míì wọ́n lè lọ roko ọba, ìgbà míì wọ́n a máa lọ gbé òkú ní òpópónà, ìgbà míì wọ́n a máa lọ ṣàgbéroko lóko ọba tí wọ́n ń dá fúnra wọn. Ṣùgbọ́n gbogbo ìgbà tí wọ́n bá ń jáde síta báyìí lójú máa ń tì wọ́n nítorí aṣọ ẹgbẹ́jọdá ọba tó wà lọ́rùn wọn. Àlàní kì í tilẹ̀ fẹ́ kí wọ́n máa kó àwọn lọ ṣiṣẹ́ nígboro rárá, nítorí èrò rẹ̀ ni wípé òun lè rí ẹni tí òun mọ̀ tàbí tí ó mọ òun rí. Àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí ní àkókò iṣẹ́, àkókò eré, àkókò àti jẹun àti àkókò àti sùn. Láàárọ̀ kùtù hàì wọ́n gbọ́dọ̀ jí láago 5. Wọ́n á tọ́jú ibùgbé wọn, wọ́n á wẹ̀, wọ́n á sì ṣe oúnjẹ. Lẹ́yìn èyí wọ́n á yan iṣẹ́ òòjọ́ fún olókòlókò. Kì í ṣe iṣẹ́ oko nìkan ni wọ́n máa ń ṣe. Ìgbà míì wọ́n á máa mọ búlọ́ọ̀kù ilé, ìgbà míì wọ́n á máa kọ́lé, ìgbà míì wọ́n á máa kanlé, wọ́n á sì máa kùn ún. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò níṣẹ́ lápá tẹ́lẹ̀ ló máa ń tibẹ̀ kọ́ṣẹ́ ọwọ́, ṣùgbọ́n ìbànújẹ́ àtìyà ló jẹ́ fún ẹni tó níṣẹ́ lápá tẹ́lẹ̀ tó ti ń jayé gidi pé kó wá dẹni tí ń rugi tó ń ru pọ́npọ́n kiri. Inú èèyàn bí Àlàní kò lè dùn pọ́ dẹni tó wà lẹ́wọ̀n. Ní aago 12 ọ̀sán wọ́n á jẹ oúnjẹ ọ̀sán. Ẹ̀wà rírò ni wọ́n sábà máa ń jẹ lọ́sàn-án. Olómi soro ẹ̀wà náà ni o. Omi á lọ lọ́tọ̀, ẹ̀wà á lọ lọ́tọ̀. Ìgbà míì wọ́n lè fún wọn ní gàrí kí wọ́n fi jẹ búrẹ́dì bíntín pẹ̀lú tí ìṣòro ni wọ́n máa ń jẹ láàárọ̀. Bó bá di agogo 4 sí 5 ìrọ̀lẹ́, wọ́n á pín sí oríṣiríṣi ọ̀nà fún eré ìdárayá bíi bọ́ọ̀lù gbígbá, ẹ̀sẹ́ kíkàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú àkókò báyìí ni wọ́n máa ń ráàyè jíròrò. Kì í ṣe pé ẹlẹ́wọ̀n nìkan ni wọ́n wà lẹ́wọ̀n rárá. Àwọn tí a fẹ̀sùn kàn tí wọn ò tí ì ṣẹjọ́ wọn pọ̀ lọ jàrá nínú wọn. Bírú àwọn báwọn yìí bá ẹ̀ṣẹ̀ dé, balógun gbogbogbò á fẹ́ mọ̀ wọ́n. Ọlọ́pàá kó wọn wá síwájú rẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ àgbà yóò bẹ̀rẹ̀ ohun tó gbé wọn dé ilé ẹjọ́ tí wọ́n fi tì wọ́n mọ́lé lọ́gbà ẹ̀wọ̀n. Ìgbà tíru wọn bá rohun tó dé tí wọ́n fi fẹ̀sùn kàn wọ́n nílé ẹjọ́ ni àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí á tú ẹjọ́ náà palẹ̀ ní tapá titan. Wọ́n á sì sọ fún ẹni tí kò bá lè bọ́ nínú ẹjọ́ tiẹ̀ pé ẹ̀pa ò gbóró mọ́ àti pé kó máa mọ́ra ẹ̀wọ̀n nígbàkúùgbà tí wọ́n bá dájọ́ fún un. Ẹni tí ẹjọ́ rẹ̀ kò bá díjú púpọ̀ a máa rí ìrànlọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀wọ̀n tí wọ́n mọ òfin àti àròmọ̀kọ́rọ́ yín. Wọ́n á máa kọ irú àwọn bẹ́ẹ̀ ní ọ̀nà tí wọ́n fi wé àwíjàre níwájú adájọ́ bí wọ́n bá tún lọ jẹ́jọ́ níwájú adájọ́ ilé ẹjọ́. Balógun gbogbogbò lágbára púpọ̀. Bí ẹjọ́ kan bá ta kókó tí balógun ojúlé ẹ̀wọ̀n kò bá lè tú, wọ́n á mú un lọ síwájú balógun gbogbogbò. Ibi tó bá sì dá sí lọ parí sí. Bí ẹlẹ́wọ̀n méjì bá ń fa ìjàngbọ̀n tí wọ́n sọ fún wọn tí wọn ò gbọ́, bó bá fi dọ́dọ̀ balógun gbogbogbò, àwọn tọ́kàn yọkàndé nínú yọ̀. Ta ló ń jọdẹ apẹnu lójú ọdẹ apààyàn? Ìdájọ́ balógun gbogbogbò adájọ́ àgbà yìí ọmọ ńlẹ̀ gan-an ni. Ó lè sọ pé kí àwọn ẹlẹ́wọ̀n méjì tí wọ́n ń ṣàìgbọràn náà kí wọ́n máa lura wọn títí òun ò fi dá wọn dúró. Bí ó bá sì dá wọn dúró ní wákàtí kan gbáko, wọn ò gbọ́dọ̀ sinmi ilé lura. Ìgbà míì a ní kí wọ́n máa kàn bí àgbò. Ìgbà míì ẹ̀wẹ̀ ó lè ní kí wọ́n máa gbé koto ìgbẹ́ ní gbogbo ojúlé fún bí oṣù kan gbáko. Ó sì lè sọ pé kí wọ́n máa wá oúnjẹ ní gbogbo ìgbà fún sáà kan.
èrò wa ògèrè wá làwọn tí wọ́n wà lẹ́wọ̀n yìí orí yẹyẹ ní mògùn sì ni ìpín àìsí a máa pọ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà tó jẹ́ pé irọ́ ni wọ́n pa mọ́ wọn tí wọ́n fi dèrò ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé èsì ni nǹkan tí wọ́n ṣe tó yí mọ́ wọn lọ́wọ́ sí òfin ọ̀fààyè gba èsì àwọn mìíràn sì wà tí wọ́n jẹ́ pé kòkòrò ẹ̀wọ̀n ni wọ́n tí wọ́n sì jẹ́ ọ̀daràn paraku wọ́n ti di mọ́gàjí ẹ̀wọ̀n wọn ò sì fẹ́ lọ mọ́ rárá ọpẹ́ tán bí wọ́n bá dá wọn sílẹ̀ lónìí wọ́n á tún wọ̀ràn míì lọ dá lẹ́yìn ọ̀sẹ̀ kan irú rẹ̀ lẹ́gẹ́rẹ́ òkè ọ̀kan nínú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n dá sílẹ̀ lẹ́wọ̀n tó sì lérí ó sọ fáwọn ẹgbẹ́ ẹ̀ pé kó tó ọ̀sẹ̀ kan kí wọ́n máa retí ọmọ akọni bó ṣe pera rẹ̀ nù ní kò tiẹ̀ tí ì délé rárá tó tún fi gbádìí gbàǹkọ̀gbàǹkọ̀ ìgbà tí wọ́n kígbe rè lé lẹ́yìn kò tilẹ̀ dùn wọ́n mú dé àgọ́ ọlọ́pàá lọ́jọ́ kejì ló sì fojú balẹ̀ ẹjọ́ tí wọ́n dá ẹjọ́ fún ìgbà tádájọ́ sì gbé léèrè pé ó jẹ̀bi àbọ̀ ọ̀jẹ̀bi ṣe ló ní kádájọ́ yé pariwo oníṣádájọ́ rẹ̀ ni tó jẹ̀bi rí ni oníkádájọ́ mọ́fà kókó ṣòfò pé òun ò fẹ́ kí wọ́n jẹ oúnjẹ ọ̀sán lẹ́wọ̀n nǹkan òun tó dé ọ̀hún lọ́jọ́ náà gan-an wéré adájọ́ ti fi sẹ́wọ̀n oṣù 6 níjọ́ náà kàkà kó sì bẹ̀bẹ̀ pé ẹ̀wọ̀n oṣù 6 ti pọ̀ jù ṣe ló ní kò tó ó ní òun ò níṣẹ́ òun ò sì lára ó ní òun ti gbà òun ti gbé tìjú tà òun ti dọmọ ìjọba kò sì ya àwọn ẹlẹ́wọ̀n yòókù lẹ́nu pé ẹgìrì òkè tún padà sọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ kejì tí wọ́n dá a sílẹ̀ lẹ́wọ̀n òfin kò gba ẹlẹ́wọ̀n láàyè láti ní ohun ìnílẹ́wọ̀n rárá wọn ò gbọ́dọ̀ ní ìwé kékeré kankan lọ́wọ́ wọn ò sì gbọ́dọ̀ ká owó mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n ló gbàbọ̀dẹ̀ tí wọ́n sì jẹ́ ẹrú àwọn ẹlẹ́wọ̀n náà gidi àwọn ẹ̀ṣọ́ wọ̀nyí dúró fún àwọn ẹlẹ́wọ̀n bí ìránṣẹ́ wọn a máa bá àwọn ẹlẹ́wọ̀n ra obì ìsáná sìgá igbó ọtí líle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹlẹ́wọ̀n náà sì gbọ́n ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yìn tí àwọn ọ̀gá àgbà kò fi ní kàǹkan kan náà mọ́ wọn lọ́wọ́ rárá ihò ìdí lọ́pọ̀lọpọ̀ máa ń forú nǹkan báwọn yìí pamọ́ sí tí wọ́n á sì máa yọ wọ́n jẹ tàbí yọ wọn mu ìgbà tó bá dá àjẹ́ dandan ni wọ́n máa ń mú irú ẹ̀ púpọ̀ èyí ló fà á tó fi jẹ́ pé ìjà àwọn ẹlẹ́wọ̀n náà máa ń pọ̀ láàrin òru nítorí bí wọ́n bá ti ń yọ́gbó mu orí wọn máa ń yí ni ìgbàkúùgbà ni wọ́n sì lè ṣera wọn níjàmbá gbogbo bá sọ wọ́n di bá míì inú Àlàní kì í dùn níbẹ̀ rárá ó ti tó ọmọ ọdún 45 ńgbà tí wọ́n dá ẹ̀wọ̀n fún ìgbà gbogbo ló sì ń rò ó pé bí òun bá ti lè wà láàyè nígbà tí òun yóò bá sí ẹ̀wọ̀n náà tán gbogbo mọ̀dùnmọ́dùn ayé òun yóò ti lọ pátákó nítorí òun á ti máa tó ọmọ ọdún 45 nígbà náà irú àrà wo lòun tún lè dá láyé lákòókò náà bóun bá jáde lẹ́wọ̀n tí ọjọ́ orí òun bá sì jẹ́ 45 ṣé kò ń tó wọgbó àrùn lọ ni ṣé kò ń tó ṣẹ̀ṣẹ̀ mọ́ pàtí àga àti ibùsùn kíkàn bíi tìṣáájú ni ṣé kò ń kọ́ sí olè jíjà ni àbí kò ń ọmọ tọrọ káàkiri ni lọ́jọ́ kan ló kárí sọ lẹ́bàá pápá ìṣeré kan tí àwọn ẹlẹ́wọ̀n ojúlé 13 ti ń bá àwọn ẹlẹ́wọ̀n ojúlé 17 ṣe ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lóòótọ́ Àlàní wà níbi tí wọ́n ti ń díje yìí ṣùgbọ́n ọkàn rẹ̀ ti rìn lọ fámíánì ìgbésí ayé rẹ̀ ló ń rò kò kúkú lọ́rẹ́ ìmùlẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n níbẹ̀ rárá ìdí tí kò fi ní ọ̀rẹ́ ìmùlẹ̀ ni pé oníjàgídíjàgan lọ́pọ̀lọ́ bẹ̀rẹ̀ nínú wọn ibi tí Àlàní ti lóṣòó tó sì ń ro ìgbésí ayé rẹ̀ lẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó sì ti ń wò ó fún ìgbà pípẹ́ pé ó ní nọ́mbà 105 nọ́mbà Àlàní tí wọ́n kọ sáré ìwà tí ṣòkòtò ẹ̀wọ̀n rẹ̀ náà nù ni Àlàní tágìrì ó wẹ̀gbẹ́ ẹni náà béèrè ìdí tí Àlàní fi ń ronú àròsíwọ́ Àlàní ní kò sí nǹkan kan Àlàní wo nọ́mbà tó wà lára aṣọ ẹni tó ń bá a sọ̀rọ̀ ó rí i pé 8009 ni wọ́n kọ sí èyí já sí pé kò tí ì pẹ́ tí ẹni náà dé ọgbà ẹ̀wọ̀n lákòókò yìí Àlàní ti lò ọdún 6 lọ́gbà ẹ̀wọ̀n ṣùgbọ́n kò dára mọ́ àwọn èrò ẹ̀wọ̀n wọn ni tọkàntọkàn rárá nọ́mbà 8009 bí Àlàní lérè pé ń bọ́ lójú lé rẹ̀ lẹ́gbà ẹ̀wọ̀n Àlàní ní kí ló dé ẹni náà ní kò sí nǹkan kan tó le rárá àti pé òun kàn béèrè ni Àlàní ní kó má wulẹ̀ béèrè rárá nítorí pé òun ò nífẹ̀ẹ́
òun ò sì ṣetán láti sọ fún un. ńgbà tí wọ́n dákẹ́ díẹ̀, nọ́mbà 8009 wá bi Àlàní léèrè pé ǹjẹ́ Àlàní kọ́ ló kọ yín? Àlàní takìjì ó ní ta ló sọ ọkọ mi fún ọ? ẹni tó ń bá sọ̀rọ̀ náà ní kò sẹ́ni kankan tó sọ orúkọ Àlàní fún òun, ṣùgbọ́n ó dàbí ẹni pé ó mọ Àlàní níbì kan rí. àkókò yìí ni Àlàní wojú ẹni náà fún tó sì rí pé Délé ni. ó mọ̀ pé òun mọ̀ ọ́n rí ṣùgbọ́n kò rántí orúkọ rẹ̀ mọ́. ó sọ fún Délé pé kọ́jọ́ foríjì òun o, nítorí pé bó tiẹ̀ jẹ́ pé ojú rẹ̀ jọ tẹni mímọ̀ lóòótọ́, òun ò rántí orúkọ rẹ̀ mọ́. ìgbà tí Délé sì sọ orúkọ rẹ̀, Àlàní yanu kò lè pàdé fún ìgbà pípẹ́. Délé ni ó mọ̀ pé yóò ya Àlàní lẹ́nu láti rí oní ọgbà ẹ̀wọ̀n. òun ní kí Àlàní jẹ́ káwọn bọ́ síbi kan tí àwọn ti lè sọ̀rọ̀ dáadáa. lẹ́yìn èyí wọ́n bọ́ síbi pèpele kan, wọ́n sì jókòó. Délé bẹ̀rẹ̀ sí bá ọ̀rọ̀ rẹ̀ lọ. oníṣe ni wọ́n kó bóun níbi iṣẹ́ ìjọba tí òun ṣe. ó ní ọ̀gá ni òun jẹ́ níbi iṣẹ́ òun, òun nìkan sì kọ́ lọ̀gá ń bẹ̀. ó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn máa ń dìjọ́ gba owó ẹ̀yìn lọ́wọ́ àwọn agbaṣẹ́ṣe tí wọ́n bá gba iṣẹ́ níbi iṣẹ́ àwọn. ó sọ bí irú ìwà bẹ́ẹ̀ ti ṣe ń fa owó wọlé fún òun àti àwọn lọ́gàálọ́gàá níbi ẹgbẹ́ òun bí omi. ó ní ó ti di ilé mẹ́jọ tí òun ti kọ́ sí Èkó báyìí, mọ́tò ayọ́kẹ́lẹ́ òun sì ti di 5. ó ní òun ti fẹ́ ìyàwó tó 4 pàápàá. ńgbà tí àwọn ọmọge kò jẹ́ kóun ó sinmi, ńgbà tí Àlàní béèrè ọ̀nà tí Délé àti àwọn ọ̀gá yòókù ń gbà ṣiṣẹ́ wọn tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn agbaṣẹ́ṣe ìjọba wọ̀nyí, Délé ní ó pín sí oríṣi ọ̀nà méjì. ó ní nígbà mìíràn àwọn á ní kí wọ́n mú 10% tàbí 15% wá nínú owó iṣẹ́ tí àwọn ní láti ṣe fún wọn, tí àwọn ní láti san fún wọn. ìgbà míì ẹ̀wẹ̀ àwọn á kọ sílẹ̀ pé àwọn agbaṣẹ́ṣe náà ti kó ẹrù tí àwọn ní kí wọ́n kó wá tàbí ṣe iṣẹ́ tí àwọn ní kí wọ́n ṣe, àwọn á sì pín owó iṣẹ́ náà mọ́wọ́. Délé ní àwọn lè fúnra agbaṣẹ́ṣe bẹ́ẹ̀ ní 10% tàbí 15% owó iṣẹ́ náà láì jẹ́ pé ó ṣe iṣẹ́ gangan. àwọn á sì fi owó yòókù sí àjẹsára. ńgbà tí Àlàní béèrè pé báwo ni irú owó bẹ́ẹ̀ ń sì máa ń tó, Délé ní ńgbà míì àwọn á máa pín tó ẹgbẹ̀rún lọ́nà 200 náírà tí ẹnì kọ̀ọ̀kan àwọn á sì pín tó ẹgbẹ̀rún lọ́nà 50 náírà. Àlàní lanu ìtọ́ sì ń já. ǹjẹ́ báwo ni Délé ṣe lùgbàdì ẹ̀wọ̀n? Délé ní olórí burúkú olùsí agbaṣẹ́ṣe kan táwọn gbé iṣẹ́ ìjọba kan fún. ó ní ìjọba ló ní káwọn ṣàkóso àti kọ́ ilégbèé fún àwọn ọmọ yunifásitì ìjọba kan. ó ní ilégbèé náà pọ̀ díẹ̀ àti pé owó tí wọ́n yà sọ́tọ̀ fún iṣẹ́ náà ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 200 náírà. Délé ní ńgbà tí àwọn máa gbé iṣẹ́ ilé kíkọ́ náà fún agbaṣẹ́ṣe yìí, àwọn bá ṣàdéhùn pé yóò fún àwọn lówó ẹ̀yìn ẹgbẹ̀rún lọ́nà 50 náírà, yóò sì fi ìyókù ṣiṣẹ́. lóòótọ́ ni agbaṣẹ́ṣe náà fún àwọn lówó tàwọn, ó sì ṣe iṣẹ́ náà. ó ní lẹ́yìn tó parí iṣẹ́ náà, àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí palẹ̀ mọ́ láti kó sínú rẹ̀. ńgbà tó kù ọ̀sẹ̀ kan kí àwọn akẹ́kọ̀ọ́ kó sínú àwọn ilé náà níbi 10 nínú ilé 15 náà tó kọ́ ni wọ́n wó ráúráú. àṣeyanrìn pọ̀ ju sìmẹ́ǹtì lọ nínú ògiri àwọn ilé náà. igi ẹlẹ́dọ̀ fòóró ló fi kọ́ ilé náà, kì í ṣe igi eléegun. àwọn irin tó fi sí ara ilé náà ti dógùn, wọn ò sì lágbára mọ́ rárá. wéré ìjọba ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ yìí. ìgbà tí wọ́n sì fọ̀rọ̀ wá agbaṣẹ́ṣe náà lẹ́nu wò nípa ọbẹ̀ tó sè tí lè fi jó. ó ní kí wọ́n ṣe òun jẹ́jẹ́ pé òun, Délé àti àwọn ọ̀gá àgbà ibi iṣẹ́ àwọn ni àwọn gba owó iṣẹ́ náà tán lọ́wọ́ òun tí àwọ̀ owó tó kù kò sì bójú lò mọ́. ìgbà tí wọ́n sì béèrè iye tó fún Délé àti àwọn ọ̀gá yòókù, ó ní ẹgbẹ̀rún lọ́nà 100 náírà ńlòún fún wọn ni wọ́n gbà lọ́wọ́ òun. ṣe irú owó bẹ́ẹ̀ kì í ní àkọsílẹ̀ níbi tí Délé àtàwọn ọ̀gá yòókù ti wọga òré o. ìgbà tí ìwádìí sì ń lọ lọ́wọ́ ní ilé gbogbo tí àwọn kọ́, mọ́tò gbogbo tí àwọn rà àti gbogbo àrà tí àwọn gbàdá ti ń fojú hàn sóde. Délé ní gbogbo ilé tí òun fowó èrú kọ́, gbogbo mọ́tò tí òun fi owó èrú rà, gbogbo àrà tó òun fowó èrú dá pátápátá ni wọ́n ti gbà lọ́wọ́ òun kí wọ́n tó fi òun sí ẹ̀wọ̀n gbére. ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n ṣe pẹ̀lú fún àwọn ọ̀gá yòókù. ó ní òun nìkan ni wọ́n fi sọ́gbà ẹ̀wọ̀n Èkó, àwọn yòókù wọ́n wà lọ́gbà ẹ̀wọ̀n káàkiri bíi Sókótó, Kánò àti Kàlábá. gbogbo ìgbà tí Délé ń sọ ìtàn ara rẹ̀ yìí, Àlàní ń ro lọ́kàn rẹ̀ bí igi tí kò ní gbòǹgbò bí ṣe ń rówé
tí wọ́n sì ń sèso lójú ẹni gbogbo. Kì í kúkú ṣe pé Àlàní ọ̀gbọ́ hìrìn tẹ́lẹ̀ nípa òkìkí Délé kóun pàápàá tó dèrò ẹ̀wọ̀n. Gbogbo bí Délé ṣe kọ́lé kiri bí ẹyẹ, bó ṣe ń ra mọ́tò bí àkàrà, tó ń bá wọn fẹ́yàwó ṣáṣá l'Àlàní mọ̀ po. Ọjọ́ gbogbo bí ọdún ni Délé. Àwọn èèyàn sì máa rò ó pé kì í ṣowó oṣù làwọn alákọ̀wé yòókù ń gbà tí wọn ò lè jẹun kọ́ ká wọn nínú. Báwo gan ni ọ̀bọ Délé ṣe sorí tí náà kí ó ṣe? Ọmọ yín ọ̀sàgbàfọ̀ òǹkàṣọ́ wálé ẹ rójú olè ẹ̀ mú. Ọmọ yín ò gbésù ẹ̀rùn kò gbésù òjò, òǹkọ̀ṣọ́ wọ̀lú ẹ rójú olè ẹ̀ mú ni. Àlàní tún ronú àwọn obìnrin tí wọ́n máa ń wá olówó kiri nígbà tí owó bá wà lọ́wọ́ gbogbo wọn. Irú wọn tí kò lè ṣe kọ́ mọ́ tẹ̀lé o lọ́wọ́ ni wọ́n sábà máa ń kó sí páńpẹ́ aláwòrúju àtòlè oníjàgùdà páálí tí wọn ò sì ní mọ̀ tẹ́lẹ̀ wípé olè ni. Ẹlòmíì nínú wọn akúsọ́wọ́ onímọ̀kàró. Ìgbà tí wọ́n bá ń jẹ̀gbádùn wọn ò ní mọ̀. Ńgbà tó ń gbogbo bá tán tàbí tó ń gbogbo bá dojú bolẹ̀ ni ọ̀rọ̀ tó wá fojú hàn síta. Ẹ̀yìn ọ̀rẹ́yìn ni wọ́n máa ń fi mú sunkún kiri. Ìbéèrè tí Àlàní kọ́kọ́ bi Délé ni pé ọ̀nà wo ni Délé fi rò wípé àkóbá ni wọ́n ṣe fún òun. Nígbà tó jẹ́ pé àgànàkú alákòóbá gbogbo ìlú ńlò ń pàápàá tó sì jẹ́ káàkiri tó sì jẹ́ kòkòrò ajẹnirun tó ń bè lọ́síwájú orílẹ̀-èdè yìí lulẹ̀ nítorí owó ẹ̀yìn tó ń gbà. Délé ní òun ọ̀mọ̀ rárá o pé èèyàn burúkú ni agbaṣẹ́ṣe tí òun wé. Ó ní bóun bá mọ̀ ni òun ò ní jẹ́ kí wọ́n gbé iṣẹ́ náà fún un. Ó ní báwo lèèyàn ṣe lè gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lọ́wọ́ èèyàn tí yóò parọ́ pé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún làwọn gbà lọ́wọ́ òun. Àlàní rẹ́rìn sínú. Ó lè ń polè lólè afápoláńpó ló ń gbò lábẹ́sẹ̀. Àṣé èèyàn burúkú kì í mọra rẹ̀ lálábùkù. Bí wọ́n bá rẹni tó bàjẹ́ irú wọn ni máa ń nàka sí wọn. Délé ní gbogbo ìyàwó tóun fẹ́ ńgbà tóun lówó lọ́wọ́ ló ti fòun sílẹ̀ pátápátá ńgbà tí ìjàgbọ́n dé. Wọ́n ní àṣé aríre bánijẹ́ làwọn obìnrin níbi tí wọ́n sọ̀rọ̀ dére o tí agogo fi lò pé kí gbogbo ẹlẹ́wọ̀n kóra jọ sí gbọ̀ngàn kan tó wà lọ́gbà ẹ̀wọ̀n. Wéré wọ́n ti kó rẹ́rẹ́ lọ. Àṣé ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n pátápátá ló fẹ́ bá wọn sọ̀rọ̀. Ńgbà tó ti rí i pé wọ́n kóra wọn jọ sínú gbọ̀ngàn náà tán, ó wọlé wá ojú rẹ̀ kóró ó mú igi kan báyìí dání. Àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n bíi 10 wọ́n dúró káàkiri nínú gbọ̀ngàn náà. Ńgbà tí ọ̀gá àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n tó déwájú ibi tí gbogbo ẹlẹ́wọ̀n wà ló kígbe rárá bí káwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ń sọ̀rọ̀ hùhùn lábẹ́lẹ̀ kí wọ́n yá dákẹ́ wéréwéré bí wọn ò bá fẹ́ jẹyàn wọn níṣu tàní jájá mọ́sálásí. Wéré àwọn ẹlẹ́wọ̀n náà ti dákẹ́. Gbogbo ẹlẹ́wọ̀n ibẹ̀ lọ́bẹ̀rù mokomoko. Orúkọ tí wọ́n ń pè é nù ṣùgbọ́n Àkàndé lórúkọ rẹ̀ gan-an ṣe ni wọ́n máa ń sá fún. Olè púpọ̀ kì í dúró gbẹ́jọ́. Bó bá pàṣẹ pé kí wọ́n sọ ẹlẹ́wọ̀n kan rọ̀ sójú ọ̀run wọ́n ń ṣe é lọ ní tigitigi nírìn olóró nígbàkúùgbà. Àfi kí wọ́n má sọ wípé ẹlẹ́wọ̀n kan kọjá àyè. Bí ẹlẹ́wọ̀n kan bá sọ wípé òun lórí 12 yóò sọ gbogbo rẹ̀ kalẹ̀ fún. Yàrá kótópó kan tí wọ́n máa ń bo ìgbọ̀nsẹ̀ mọ́ ni yóò lọ ti olúwa rẹ̀ mọ́. Inú yàrá náà ni wọ́n máa ń da ìgbẹ́ sí. Ìgbà míì mokomoko a máa sọ wípé ẹlẹ́wọ̀n tó bá ṣẹ̀ṣẹ̀ tó pọ̀ gan kí wọ́n lọ tì í mọ́nú yàrá náà fún ọ̀sẹ̀ kan. Wọn ò gbọ́dọ̀ gbóúnjẹ fún ẹlẹ́wọ̀n náà. Yàrá ìfìyàjẹni ni wọ́n ń pe yàrá yìí. Gbogbo ẹlẹ́wọ̀n ló sì bẹ̀rù yàrá náà. Ojoojúmọ́ lójú mokomoko máa ń pọ́n bí iná. Ńgbà tó sì ké pàrà kálukú ẹlẹ́wọ̀n ti kí ọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ wọ́n dákẹ́ ni. Ẹ̀rù ń bà wọ́n pé káwọn má ti ṣẹ̀ sínú. Wọ́n mọ̀ pé bí àwọn bá ṣẹ̀ ó lè ní kí wọ́n má fáwọn lóúnjẹ fódìdí ọjọ́ 2 sí 3. Ó lè ní kí wọ́n tilẹ̀kùn ojúlé ẹ̀wọ̀n àwọn pa kí wọ́n má sì jẹ́ kí àwọn jáde fún ọ̀sẹ̀ kan gbáko. Ìgbà tí mokomoko bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó kọ́kọ́ bá gbogbo ẹlẹ́wọ̀n ibẹ̀ wí lọ. Ó ní òun ti mọ̀ wípé èèyàn yọ̀rọ̀ ni wọ́n ti sunlé adìẹ. Ó ní òun ti mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí bá a ṣe lè sọ máa lè tí ò ní wò ó máa lè. Ó lọ mọ̀ pé gbogbo ẹlẹ́wọ̀n ni kò fẹ́ àpọ́nlé. Wọn ò fẹ́ ìkẹ́ wọn ò sì fẹ́ kí ènìyàn máa ṣe wọ́n bí ènìyàn ẹlẹ́ran ara. Lẹ́yìn èyí ló ní kí àwọn ẹ̀ṣọ́ ẹ̀wọ̀n mú ẹlẹ́wọ̀n kan tí wọ́n ti mú dúró síta wá. Àánú ẹlẹ́wọ̀n náà ṣe àwọn yòókù. Ńgbà tí wọ́n mú un wọlé wọ́n ti lù ú. Ó ti rẹ̀ ojú rẹ̀ sì ti wó gbókogbòko. Ètè òkè rẹ̀ ti wó tìsàlẹ̀ sì ti là sí méjì láàrin. Wọ́n kó ṣẹ́gẹ́ṣẹgẹ̀ sí lọ́wọ́ àtẹsẹ̀.
ojú rẹ̀ méjèèjì ti yíbò wọn ò sì ríran dáadáa, gbogbo ara rẹ̀ ti bó fẹ́lẹ́fẹ́lẹ́, aṣọ rẹ̀ ti dọ̀tí. Mọ̀kọ́mọ̀kọ́ ní kí wọ́n wẹ ẹlẹ́wọ̀n náà dáadáa o. Ó ní ìjẹfà ló sọ fún àwọn pé ara òun ò dá. Òun Mọ̀kọ́mọ̀kọ́ sì pàṣẹ pé kí wọ́n mú un lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Dókítà ilé ìwòsàn ní àfi bí wọ́n bá dá a dúró sílé ìwòsàn kó lè sinmi díẹ̀ kó sì lè ní kó lè bá a ní ìtọ́jú tó péye, òun sì fọwọ́ sí i. Mọ̀kọ́mọ̀kọ́ ní láàárọ̀ òní lẹ̀sọ́ tí wọ́n ní kó lọ jókòó tì í nílé ìwòsàn sáré dé tó sọ pé ẹlẹ́wọ̀n náà ti sá lọ àti pé ó bá aṣọ ilé ìwòsàn àti tẹ̀wọ̀n jù síbẹ̀ kan ni. Àwọn ò sì mọ bó ṣe kúrò níbẹ̀. Mọ̀kọ́mọ̀kọ́ ní odidi wákàtí 8 làwọn fi wá káàkiri. Ó ní nígbà tí àwọn máa rí ibùdó ọkọ̀ làwọn ti rí tọwọ́ ọkọ̀ tó ń rìn Ìbàdàn. Mọ̀kọ́mọ̀kọ́ wá béèrè lọ́wọ́ ẹlẹ́wọ̀n náà pé ṣé òótọ́ ló ń sọ ni àbí òótọ́ kọ́. Ẹlẹ́wọ̀n náà ní òótọ́ ni. Mọ̀kọ́mọ̀kọ́ ní kó sọ orúkọ ẹ̀ fáwọn ẹlẹ́wọ̀n yòókù, ó sì dárúkọ ara rẹ̀. Ó ní Adé kò gbèrègbè lórúkọ òun. Mọ̀kọ́mọ̀kọ́ ní látọjọ́ náà lọ àwọn ò tún gba ẹlẹ́wọ̀n kankan láàyè kó lọ gba ìwòsàn nílé ìwòsàn mọ́. Ó ní dókítà yóò máa wá látàgò 4 sí 5 lákòókò ìdárayá ojoojúmọ́. Ẹni tí ara rẹ̀ ò bá dá yóò ní àǹfààní láti rí i. Kí wọ́n tó túká níbẹ̀, Mọ̀kọ́mọ̀kọ́ pàṣẹ pé kí wọ́n fún Adé kò gbèrègbè lẹ́gba 12 ní ọ̀gángán ẹ̀yìn. Lẹ́yìn náà kí wọ́n mú lọ sí yàrá ìfìyàjẹni kó sì wà níbẹ̀ fódìdí oṣù kan. Lẹ́yìn èyí ni wọ́n túká tí àwọn ẹlẹ́wọ̀n sì lọ ṣètò oúnjẹ wọn. Látọjọ́ náà ni Àlàní àti Délé ti dọ̀rẹ́. Nínú ọ̀rọ̀ àjọsọ wọn lọ́jọ́ kan ni Délé dọ̀bálẹ̀ gbalaja tó sì bẹ Àlàní pé kó dáríjì òun fún ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀ nípa gbígba oko tí bàbá òun fún un ní Ológògó. Àlàní ni òun ti dáríjì Délé àti pé gbogbo ẹ̀dá lẹ́lẹ́ṣẹ̀. Ó ní kí Ọlọ́run fúnra rẹ̀ mọ́sà ìdáríjì Délé fún ìwà tó hù sí òun. Báyìí ńlá parí orí 11 ìwé ní Àjẹkúláyé látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Oyètúndé Àwòyẹlé pẹ̀lú ògo Ọlọ́run. Orí 12 náà láti tẹ̀ síwájú láìpẹ́ rárá. Àkọlé tí mẹ́ńbẹ̀ Olúwa ló mẹjọ́ dá, Olúwa ló mẹjọ́ dá. Ẹ má gbàgbé kùsẹ́ náà ní mórí iṣẹ́ yá. Ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi lórí Facebook Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó. Ẹ sọ̀scribe sí YouTube channel tẹ́wà yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV àtàwọn YouTube channel Àkàndá tó kù bíi Àwíkóńkó TV, Àwíkóńkó TV, Ìkórìtà Kò Yé Mi, Òwe Yorùbá TV níbi tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó yí padà tó dòwe. Bákan náà lóríkè Yorùbá TV níbi tẹ́ ẹ ti máa bá oríkè orílẹ̀ yín pàdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Comedy Magic níbi tẹ́ ẹ ti máa wo Akérèkòrò àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.